الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين فبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على نور الأنوار وسر الأسرار والترياك الأغيار ومفتاح باب اليسار سيدنا محمد المختار صلى الله عليه وسلم وعلى آله الأطهار وصحابه الأخيار والتابعين بإحسان إلى يوم الأخبار. آمين. لا يبتي أني كوكاوا. لا يبتي أني كوكاوا نوا. gbogbo ẹni tí ó bá bá mọ̀ dájú pé olóríire lòun. gbogbo ẹni tó bá mọ̀ dájú pé òun bẹ nínú àwọn olóríire. níbi tó wà yẹn lẹ́ẹ̀kan náà bá ń sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹni bá dìde wí lórí ẹsẹ̀ rẹ̀ kò ní dààmú mọ́ láyéláyé. tí ẹ bá wí lẹ́yìn bẹ́ẹ̀ yẹn tí bá gbọ́n bí kò ní dẹni àgbégbìn. sallallahu alayhi wa sallam. ẹ kàn sára sí Muhammad kó homi létí dáadáa. mọ́lúdì ànábì là ń ṣe àsàlátù náà ló gbúdọ̀ pọ̀ jù. ẹni bá wá yòǹbó rẹ̀ dáadáa ìyẹn tó kù tọ́dún yóò fi parí kò ní bọ́dún náà lọ. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àjòkó. sadala. ayakumullahu. nínú ilé bàbá mi àgbà almarhum maulana asheik alhaj muhammad hussein kéwìyẹmí ajíbọ́lọ́ ń sọ̀rọ̀. zadahullahu rahmatan wasi'a. ilé tí ò ní dahoro láéláé. àmín. alibarika sílẹ̀. mọ́ á fi ibi lẹ́yìn ti tóbi tó ẹni tó bá wá láti ilé ńlá òun ló gbọ́dọ̀ mọ ilé ńlá. ayakumullahu. ẹni tó bá bí lábẹ́tẹ̀ yóò difficult fún ọ láti mà pọ́nlé ẹni tí wọ́n bí sí Lẹ́kì. Allahu Akbar. torí tóun fojú rí lójoojúmọ́. abẹ́tẹ̀. yóò máa wípé táyé parí sí náà nìyẹn. kí ni tuma abẹ́tẹ̀ o. jẹ́ káwọn ọmọ abẹ́tẹ̀ gbọ́ ẹ mú. gbogbo àwọn ilé ńlá náà ni wọ́n jókòó yìí. gbogbo àwọn tí wọ́n jókòó ní sálísálà yìí. nuhayi. khulafawu ni gbogbo wọn. rijala dini wali ilimi wa tukọ. bàbá mi àgbà ṣekún ọlá àtàyé àtàyè ọlọ́run nígbà kankan jẹ́. nuhayi rijala ilimi wa dini wa tukọ. bá a ti máa pàdé lọ́dọọdún ni ọlọ́run ní sọdún yìí láàrin mà. nuhayi rijala ilimi. bàbá wa àgbà àfa àgbà lórílẹ̀. rijala ilimi. bàbá àgbà oníyangí. rijala ilimi. ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa pàdé ìwọ tó bá yẹsẹ̀ jàlífà ọ̀dọ̀ àwọn tó ti lè kẹ́kọ̀ọ́ ni. wàá dé ní wàá tún kọ́ ahlan wa sahlan. rọ́bì bíi mọ̀kọ́tàrí sínú ayyadakumullahu bi nasri ya mawlaya al-karim. Allah ra'akumullah.
نحيي رجال العلم والدين والتقى Allahu Akbar. نحييكم بالله رب الخلائق Ara mi dẹ̀ tún wá túká. نحيي رجال العلم والدين والتقى. Ìmáàmù Kun Fayakun dà. Àtọmọ ìyá mi. نحيي رجال العلم. Ìmáàmù Tayyib. Àwọn olóríire ni wọ́n wọlé yìí. نحيي رجال العلم والدين والتقى. Wo bí inú bàbá àgbà Kérémi ṣe dùn. Wọ́n ń sọ fún mi lórí ìjókòó mẹ́yẹn pé bàbá Al-Mukhtaru ń bọ̀. Mo wá ní àsìjọ ríra níjọ́ Thursday tí mo ń ṣe fàájì ní dáìra wọn. A sọ̀rọ̀ jábẹ̀. Wọ́n fi ṣe surprise package fún mi ni. نحيي رجال العلم والدين والتقى. Ó dà bẹ́ẹ̀. نحييكم بالله رب الخلائق. Sọ̀rọ̀ ẹgbẹ́ mo ti sọ pé gbogbo ẹni tí wọ́n bá bí nílé ńlá yóò mọ ilé ńlá. Bàbá Hasbi Allah. Ẹ̀yin lẹ kú oríire jù. Ẹ ní parẹ́. Àmín. Mo kí bàbá wa gbà oníyanjú. رجال العلم. Àtàyè Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. رجال العلم. Gbogbo ìgbà tí n bá pàdé yín mo máa ń bá yín léèyàn. Èèyàn lè mọ èèyàn léèyàn lánàá kẹ́pàdà máa ń rí lẹ́ranko lónìí. نحيي رجال العلم. Kò sí mo máa ń rí èèyàn lára yín gbogbo ìgbà tá a bá pàdé pẹ̀lú ìfarabalẹ̀ àti sùúrù tẹ́ jogún lánàá. Ẹ ní máa padà sí ibú. والدين والتقى. Ọlá Muhammad Rasulullah. Mo wá fi bàbá àgbà oníyanjú. Gbogbo àwa àfáà tá a tẹ̀lé wọn. نحيي رجال العلم والدين والتقى. Ọlọ́run ní jẹ́ bá padà sí ibú. آمين. Ọlá Muhammad Rasulullah. Mo wá kí Shamsul Mahamid. الله. Maulana Sheikh Al-Haj Ahmad Al-Mukhtari. أدام الله حياة الشيخ. Abba. Ọ pariwo ṣéwù ni. شيخ. Ọlọ́run o. Ẹni tí mo wí níjọ́ Thursday fún yín náà ni màá tún wí. الله أكبر. Pé Ọlọ́run dákunjọ ṣe sùúrù. Má padà dá wa lẹ́bi. آمين. Kò ságo tẹ́ bá ti yọjú sí inú àwọn èèyàn ṣe àdùn náà ni. والله. Àpadà sí ibú tá yóò fi padà wá rí yín tutọ́ Ọlọ́run ní gbé bá yín. آمين. Ọlá Muhammad Rasulullah. صلى الله عليه وسلم. à ń kí wọlé bàbá àgbà kílápá أدام الله حياته. bàbá àgbà ọ̀tẹ̀rù láti wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ káláwọn náà ni wọ́n wọlé bá a ṣe ní kẹ́ni tí ń sọ̀rọ̀ dákẹ́ pé oníwà sí ti dé náà nù. ما شاء الله. bàbá wa àgbà akílápá láti ìlú Ìbàdàn إبا. tí ilé yìí pé wọ́n lóníwà sí bàbá ti dé. ما شاء الله. bàbá ti dé ká máa wọlé kí wọ́n máa rọra. إبا. wípé ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àrífín. ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àrífín. àwọn àfáà àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ Ọlọ́run wọn bá ní. ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àrífín. akíwọlé bá gbà kí lápá. ẹni àpọ́nlé ni wọ́n o láti ìlú Ìbàdàn sílùú Èkó. wọn kì í ṣe ní àrífín. àwọn àǹfààní láti ilé wọn sínú ilé wọn. àròlé ànábì náà jẹ́ ẹ jẹ́ ká fi ìdílé ní ọ̀rọ̀ ká fi ẹnìkan kọ́ bí wọlé. ẹgbẹ̀rún èèyàn ayọ̀ Ọlọ́run ọba ní. bàbá wa àgbà kí lápá ẹ máa wọlé o. Olúwa tó níyìn ló pọ́n yín lé látòdé ọ̀run. Olúwa tó níyìn ló ń yẹ̀yìn sí látòdé ọ̀run. Olúwa tó níyìn ló fi yín sí àga àwájú. pẹ̀lú tẹríba ọrẹ títà lẹ́bi síwájú. bàbá tàná òun ní tẹ̀ní kò sí iyèméjì. ẹni àpọ́nlé ní bàbá líbà ẹ̀mí àwọlẹ̀. ẹni àpọ́nlé ní wọn kì í ṣe ní àrífín. ẹni àpọ́nlé
ni wọ́n o wọn kì í ṣe ní àrífín àwọn àbá wọn àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ ọlọ́run wọn. bóyá ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àrífín ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àrífín àkìlọ́mọ àwọn àbá wọn àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayé ọlọ́run ọba. ẹ kí bàbá àlìfà àkìlápá bàbá àlìfà àkìlápá bàbá àlìfà àkìlápá bàbá àlìfà àkìlápá láti ìlú Ìbàdàn àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá bàbá àlìfà àkìlápá alálùbáríkà àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá alálùbáríkà àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ẹ wí pé àkìlá ẹ kí bàbá wa o àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ẹ wọlé àkìlápá kí bàbá àlìfà àkìlápá bàbá àlìfà àkìlápá sínú ilé wọn àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá alálùbáríkà àkìlápá oní mímọ́ tó pa o àkìlápá bàbá àlìfà àkìlápá ògo àgbáyé àkìlápá oní mímọ́ ní àkìlápá onítẹ̀ríba àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ẹ máa wọlé àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ẹ máa wọlé àkìlápá sínú ilé yìí mi àkìlápá bàbá Kéwúyẹmí àkìlápá wọ́n kí bàbá àlìfà àkìlápá Kéwúyẹmí àkìlápá wọ́n kí bàbá àlìfà àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ẹ máa wọlé àkìlápá ẹ máa rọra àkìlápá ọlọ́lọ́yọ̀ yìí síbẹ̀ àkìlápá kẹ́mi yìí yógo àkìlápá pẹ̀lú àlàáfíà àkìlápá ẹ kí bàbá àlìfà àkìlápá ògo àgbáyé àkìlápá ènìyàn lọ́wọ́ kan lé ní àkìlápá bàbá àlìfà àkìlápá ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. àkìlápá ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́. ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. à ń bọ̀ wá kí bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá Kọ́tẹ́dọ́lá Inshallah. mo ní gbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ibà mo wá lóní wàásí dé Inshallah. mo ní kálẹ̀ nìkan náà ní ń sọ̀rọ̀ lọ́bẹ̀ táyì náà bá wọlé á dá lákẹ́ pé ẹ̀yin náà ti dé. Masha ẹ sà Allah. ẹ wá bá a parí ọ̀rọ̀ tẹ́ ń sọ sà. Inshallah. halam bi sheyi bisimilah. ẹ jẹ́ ayọ̀nbó anabi Muhammad ọmọlẹ́yìn anabi ẹ sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. yòǹbó rẹ̀ jẹ́ nítọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ kórìíre iṣẹ́ lè ju tiẹ̀ lọ tọ́ba yòǹbó ẹ̀ lẹ́ẹ̀kan sí wọn náà jèrè ọmọ. bàbá wa àgbà Al-Mukhtaru ni mò ń kí lọ́wọ́. adamallahu hayata sheikh. ní bàbá wa àgbà Akilapa gbogbo ìlú Ìbàdàn adamallahu hayatahu. àfa àti òkọ́mọ̀n. Uncommon afa. bàbá àgbà oníyanjú bàbá wa àgbà àṣekúnọlá wọ́n ń kí bàbá àgbà Akilapa. àwọn ló dà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ya fọ́tò yẹn ìwọ náà ní padà ya wèrè òṣàmì àmín. bàbá àgbà Akilapa ní ká jókòó wọn ló dà bẹ́ẹ̀ àwọn ọmọ àtú sàádà gbogbo àwọn ìyá àlùbáríkà nínú ilé wọ́n ń kí bàbá àgbà Akilapa. adamallahu hayata sheikh. sàádàlà ayakumullahu. anabi nafsi èmi gan fúnra mi mò ń kí bàbá àgbà Akilapa. rija lálẹ́ ilimi wa dini wa tún kọ́. mò ń kí bàbá àgbà ìmáàmù kún fáyà kù billahi rabbil kalaiki. 1 billion ọ̀rọ̀
نحييكم Ẹ̀mí ọ̀gá nù. بالله رب الخلائق Imam Abdulwahid Arisekola. نحييكم Ẹ̀mí ọ̀gá nù. نحييكم بالله رب الخلائق Imam Sa'id Khudur. Ẹ̀mí ọ̀gá nù. Ọmọ ìyá mi Imam Isa Al-Gamawi. Ẹ̀mí ọ̀gá nù ẹ̀ ní parẹ́. نحييكم Ọlá Muhammad Rasulullah. بالله رب الخلائق. Mo fi bíjòkó ti rí náà. Ìdúró mi láàyè yìí. Sadala. حياكم الله. Mi ò ní pẹ́. Ìṣẹ́jú 5 péré náà ni. Àmọ́ láàrin ìṣẹ́jú 5 yẹn náà mo kí gbogbo àwọn ọmọ kéwú nínú ilé bàbá wa àgbà kéwú Yẹmí أدام الله حياتهم. tí gbogbo wọn náà gbéra dìde láti lọ kí bàbá wa àgbà Kílápá. أدام الله حياتهم أجمعين. Ẹ ní bá padà sí ibú. آمين. Ọlá Muhammad Rasulullah. صلى الله عليه وسلم. Bàbá Sheikh Al-Mubarak kéwú Yẹmí ẹ kú ètò kò ní bàjẹ́. آمين. Ọlá Muhammad Rasulullah. صلى الله عليه. Ẹ tún wá kú palẹ̀ mọ́. Òjò ìbànújẹ́ ò ní rọ̀. آمين. Ọlá Muhammad Rasulullah. صلى الله عليه وسلم. Bàbá àgbà Kílápá ní ká lọ jókòó. Sadala. شيخ. Èmi gangan fúnra mi mo fi gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fi ìdúró mi yìí mo fi kí bàbá wa àgbà Akílápá. أدام الله حياة الشيخ. Ilé bàbá àgbà Akílápá Ọlọ́run ní sọ́dà horo. آمين. Eléyìí ti dá báyìí Ọlọ́run ní jó bàjẹ́. آمين. Ọláìpá àwọn jẹ̀mọ́ ò lè ṣe àmínà dáadáa. آمين. Téèyàn bá délé bàbá Akílápá nìbàdàn wàá mọ̀ ìpáyé tuntun ló wọ̀ yẹn. الله الله. Ọlọ́run wa wọlé bíbí àná Muhammad. صلى الله عليه وسلم. Gbogbo ohun tí í ṣẹlẹ̀ tí wọ́n fi kanlẹ̀kùn léèyàn tó jásí pẹ́ràn ni ó dá àwọn Ọlọ́run ní gbé báyìí. آمين. Ọláìpá àwọn èèyàn ò ṣàmì dáadáa. اللهم آمين. Ọlá Muhammad Rasulullah. صلى الله عليه وسلم. Ẹ jù bẹ́ẹ̀ lọ àmọ́ torí àsìkò afẹ́ gbádùn yín. إيه. Bàbá àgbà ọlọ́dún òní أدام الله حياة الشيخ. bí mo ṣáà ń ṣe ń wo Muhammad Rasulullah inú mi kàn ń dùn ni. صلى الله عليه وسلم. Ẹ wá ń rẹ́rìn sí mi mo sì ń gba mọ́dàdì. Bàbá mi àgbà Maulana Sheikh Alhaji Abdulrazak Kéwú Yẹmí Ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀. أدام الله حياة الشيخ. Bọ́lọ̀ ti ní kò ní rí yìí. سيدتا. Ọlọ́run ò ṣe adúpẹ́. سيدتا. Kì í ṣe gbogbo ẹni tí wọ́n fi sáàyè bàbá rẹ̀ náà lórí iṣẹ́ ṣe. Àánú Ọlọ́run ló lé yín bá. سيدتا بالآباء بعد فقرهم. Nǹkan mẹ́ta táwọn èèyàn kì í sábà ní pé lára òun lọ́lọ́run bá fún yín. Tó já sí pé gbogbo ẹni tẹ́ ẹ bá wò tí ò bá ti pé táyọ̀ kan bá mí sínú mẹ́tẹ̀ẹ̀ta ayé rẹ̀ ò lè balance. سيدتا بالآباء بعد فقرهم. Àkọ́kọ́ Ọlọ́run ní kẹ́ ẹ ní bíbí tó dáa. سيدتا. Kì í ṣe gbogbo ẹni tó wáyé ló ní bíbí tó dáa. سيدتا. Bàbá rẹ̀ bí ẹlòmíì àmọ́ ibi tó gbà wá àtọ́dàpọ̀ الله. kò wá wùwà bíi bàbá rẹ̀. سيدتا. Ayé wa panupọ̀ wọ́n ní mí yóò jọ ẹni tó ṣú. بالآباء بعد فقرهم. Ọba tó ní kẹ́yìn ní bíbí tó dáa gbogbo ẹni tó wáyé ti wáyé ẹni tí ó bí ẹ náà ló ti bí ẹ yẹn. Ọlọ́run jẹ́ rẹ́ni re bí mi ọmọ tí ò tí ì wáyé lónìí yẹn. فقرا فنعم الابن والآباء. Ẹlẹ́kejì nínú ọpẹ́ tí mo bá yín dún fọ́lọ́run ẹni dídá. سيدتا بالآباء Wọ́n á bí ẹlòmíì dáa tí ò ní dídá tó dáa. بعد فقرهم. Àkàndá Ọlọ́run nìyí ẹnu kálù ẹnu kátó. الله. Ẹlòmíì jà léfà bàbá rẹ̀ ẹnu ò ká lé débi tí ó wà ká òde. سيدتا بالآباء بعد فقرهم. Mo sọ níbì kan mo ń tó bá já sí pé gbogbo àwọn tí wọ́n fi ń jà léfà nísìnyí ó yẹ kí wọ́n máa wá sí institution lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ti jẹ́ tipẹ́ kí wọ́n wá kẹ́kọ̀ọ́. Odidi ẹ̀kọ́ ni kéèyàn bàbá àgbà Kílápá náà jòkó yìí. Sadala so ní bàbá tí bàbá ẹ̀ bá kú lọ kẹ́kọ̀ọ́ àlífà. حياكم الله. Èèyàn kì í kà déédéé bẹ́ sórí àga àwọn àgbàlagbà
wọ́n kẹ́kọ̀ọ́ ni àbẹ̀kọ́ bẹ́ẹ̀ tí kẹ́kọ̀ọ́ kéwú náà lè yàn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí darí ilé àtayé. sàyẹ́dì tábìlì àbá ìbá tẹ́fàkàrí. dídá tó dáa ẹlẹ́kẹ̀ẹ́ta tó lọ́wọ́ wá fi dé ládé ẹni títọ́ tó dáa. fàkàrà ànfààní ìmàlẹ̀ ìbùnú wálé àbá. sàdọ́là ọ̀gá oore táwọn bàbá wa nínú Sùmọ́ràtù Mùmínì máa ń ṣe fáwọn ọmọ tí wọ́n bí. gbogbo àlífà Sùmọ́ràtù Mùmínì wọn kì í gbàbẹ bàbá wọn dàgbà. bàbá mi Àgbà Al-Mukhtar mo fẹ́ kẹ́ kóòtù mi lórí ọ̀rọ̀ yìí. fani ìmàlẹ̀ ìbùnú. gbogbo àwọn àlífà tí wọ́n já àlífà Sùmọ́ràtù Mùmínì wọn kì í gbé abẹ́ bàbá wọn dàgbà. wọ́n á lọ fi wọ́n sílé kéwù ni. wọ́n á ní ìwọ náà lọ jìyà kéwù ìwọ náà lọ ṣe xidima kéwù ìwọ náà lọ sìnyàn kọ́ lè mọ iye ayé yẹn. gbogbo ẹni tí yóò fi ọmọ rẹ̀ síta ipe ẹ̀ bá mi tọ́ tó dá nǹkan rẹ̀ tọ́ tó níyà tí mo jẹ mi ìfẹ́ kọ́ mọ̀ mi jẹ́ ilé wọn máa padà dahoro ni. fàkàrà ànfààní ìmàlẹ̀ ìbùnú wálé àbá. ayé tẹ́ ẹ jókòó sí yẹn èèyàn lè jàlífà kọjá sí pé àwọn ọmọ kéwù tí yóò mọ kọ̀ǹtró àwọn náà ni wọ́n jókòó jọ súná tí wọ́n bí. kò sórí ibú bẹ́ẹ̀ ọba àgbà kéwù gbè mí kò sórí ibú bẹ́ẹ̀. àmọ́ ní tẹ́yìn ó fi darí ẹ̀ ìtàlẹ̀ yóò ti lọ kọ́ wa kì í ṣe nulẹ̀ náà ti kọ́ yẹn. hayakumullah. ọba tó ń bá yín to ètò nulẹ̀ yẹn tí ó dàrú lánàá tí ó dàrú lónìí tó bá di lọ́la olóòní jó dàrú. àmín. Yorùbá parí ọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹrù kọ́ lórí lè rù láì ṣòṣùká. Allahu Akbar. kí ni mo wí gbogbo ẹrù kọ́ lórí lè rù láì ṣòṣùká. tí wọ́n bá pọ́n fùfú gbóná sínú abọ́ onípaanu tó o bá lọ fẹ́ fi àtàrí lásán gbé ọpọlọ agbóná àfi kó lóṣùká lórí. ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ọmọ kọ́ ló lè jókòó sáàyè bàbá rẹ̀ tó lè yanjú ẹ̀. ọba tó ní kẹ́ kátó fani ìmàlẹ̀ ìbùnú. kẹ́ jókòó sáàyè yẹn. fani ìmàlẹ̀ ìbùnú. tí ilé yẹn ò dẹ̀ dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. ẹ ń tọ́ àárín àwọn ìyàwó bàbá yín kò dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. ẹ tọ́ àárín àwọn àbúrò yín àwọn ọmọ bàbá yín kò sì dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. ẹ tọ́ àárín àwọn ọmọ kéwú kò sì dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. ẹ tọ́ àdúgbò fúnra ara rẹ̀ kò sì dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. ẹ wá ń tọ́ gbogbo ayé kò sì dàrú. fani ìmàlẹ̀ ìbùnú. èmi náà jowú kọ́lọ̀ jẹ́ ń bírú yín lọ́mọ. wàlẹ̀ àbá fani ìmàlẹ̀ ìbùnú. dákun bá ń pariwo Allahu Akbar. wàlẹ̀ àbá. Ọlọ́run ní sọlé náà dahoro. àmín. ọlá Muhammadu Rasulullah. ọ̀rọ̀ kan lè yẹn sọ tí ò ní sọ mí mọ́ eléyìí táwa náà sọ ọlọ́mọ ṣe lásọ mọ́. ẹ gbà mí bí mo ti mọ lọ́dún yìí mo tún lọ sọ́nà Badagry subahana rabbika. ẹ jẹ́ ká ní Allahu Akbar. wọ́n lè ti sàdúrà tẹ́ máa bọ̀ wọ́n lọ́wọ́ àdúrà fún bàbá wa àgbà Ọ̀tẹ́dọ́lá àwọn ọmọ kéwú tí àbáníjó pẹ́ àwọn ni ká kọ́kọ́ máa dìde tí wọ́n bá ti ń gba owó àdúrà fún àwọn àgbàlagbà bàbá àgbà Alábí látọwọ́ táwọn 2000 naira masha Allah oya àwọn ọmọ kéwú jẹ́ ká tètè máa dìde Al-Mubarak náà ti débẹ̀ àṣekàrówó náà ti débẹ̀ oya owó àdúrà bàbá àgbà Ọ̀tẹ́dọ́lá ẹbí mi náà fi síbẹ̀ masha Allah oya àwọn ọmọ kéwú ẹdíjà fi ti bí owó àdúrà yín náà lẹ́nu nǹkan yín ẹ bá ti di ẹni tó bá kú náà tẹ̀lé yín ní ẹlẹ́rù ní kọ́kọ́ gbé nǹkan bàbá àdínní wọn ti débẹ̀ ẹ̀yin lẹ́ gbàlejò àwọn àgbàlagbà ilé yín náà ni wọ́n ń bá yín roko sí ọlọ́wọ́ gba insha Allah akíṣe Ọ̀tẹ́dọ́lá ọlọ́mọsà jẹ́ kí ó túbọ̀ máa dá sí i ìjókòó yẹn ti wá wúwo pátápátá